Only Jesus TV. Wòlíì àgbà kò yẹ lẹ́ni tó yẹ kó darí ìjọ, kò yẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kò yẹ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn láti dúró sórí ìjọ. Kí ló dé? Ṣé gbogbo alamọ awuyewuye tó wáyé láàrin wòlíì àgbà àti ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ àáfàá Súlè lẹ́yìn tí bàbá wọn kú, ilé ìjọsìn tí bàbá wọn dá sílẹ̀, tí bàbá wọn tí Ọlọ́run tí ọwọ́ bàbá wọn dá sílẹ̀, wòlíì àgbà gbẹ́sẹ̀ lé, ó yí orúkọ padà gẹ́gẹ́ bí ohun tí ẹ̀gbọ́n sọ. Awuyewuye yìí, ìfàkàjà yìí wà láàrin òun àti ẹ̀gbọ́n, ṣùgbọ́n àwọn màmá wa yìí wọ́n ti jáde o, bá ń gbọ́jẹ̀. Àwọn ọmọ mi wà gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí pé wòlíì àgbà ó yẹ lẹ́ni tó máa dúró sórí ìjọ gẹ́gẹ́ bí pásítọ̀, torí adẹ́rìn pòṣóní ni ọ́. Wòlíì àgbà gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe àti iṣẹ́ olùṣọ́ àgùntàn kò bára wọn lọ rárá. Bákan náà àáfàá Súlè tó jẹ́ ẹ̀gbọ́n, bó ṣe ń grant interview kò tí ì fi hàn pé ẹni tó kún fún ẹ̀mí Ọlọ́run ni, pé interview kọ́ ló kàn. Ó yẹ kó wọnú yàrá àdúrà lọ ni, kó lọ máa gbàdúrà fún wòlíì àgbà. Màmá wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí. Àwa tá a bá jẹ́ Kristẹni, àwa tá a bá jọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká súnmọ́ bí dáadáa, ẹ jẹ́ ká dìjọ wá kọ́ ẹ̀kọ́, ká wá kọ́gbọ́n, torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gẹ́gẹ́ bí Kristẹni, àwa náà a ní láti rí ọgbọ́n kọ́ níbẹ̀. Ó wúlò fún wa gan, kì í ṣe wòlíì àgbà nìkan tàbí àáfàá Súlè. Ẹ bá mi share fídíò, ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ ṣe yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Assignment kan wà nínú ayé wa, ẹ̀mí kan ń gbé inú wa tó ń pòǹgbẹ ti ọ̀run, tó dẹ̀ fẹ́ ká máa ṣe àlàyé fún àwọn ènìyàn pé báyìí 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 ni Ọlọ́run sọ. Àwa tá a wá ń wàásù yẹn, tá a wá ń ṣe àlàyé yẹn, ìgbésí ayé tá a gbọ́dọ̀ máa gbé, ó gbọ́dọ̀ jẹ́ ìgbésí ayé tó wu Ọlọ́run, kì í ṣe ìgbésí ayé tó wù wá mọ́. Iṣẹ́ tí ọkùnrin yìí yàn láàyò, òun ni adẹ́rìn-pòṣónú, comedian. Èèyàn ní problem pẹ̀lú yẹn, iṣẹ́ tó bá wo olúkálùkù ní kó ṣe, níwọ̀n ìgbà tí ò ti jalè, Ọlọ́run dẹ̀ ń fún ṣe, Ọlọ́run sọ di ńlá, fine. Ṣùgbọ́n kò wá gbọ́dọ̀ mú iṣẹ́ yìí mọ́ iṣẹ́ pásítọ̀ ìjọ rárá. Tó o bá fẹ́ ṣiṣẹ́ ìwàásù, iṣẹ́ olùdarí ìjọ, iṣẹ́ ìdarí àwọn ènìyàn nínú ìjọ onígbàgbọ́, ó máa fi kàn lẹ̀ fún kan. Nígbà tó o bá sọ wípé ìwọ ń wàásù ìjọba Ọlọ́run, ìwà mímọ́, ká tó lọ sí ìjọba yẹn, a gbọ́dọ̀ gbé ìwà yẹn nínú ayé, a gbọ́dọ̀ hu ìwà yẹn nínú ayé yìí ká tó kúrò nínú ayé yìí. Ó dẹ̀ máa gbọ́wọ́lé àwọn èèyàn, gbàdúrà fún wọn. Irú ẹ̀mí wo ló ń gbé inú ìwọ tó máa lóò fi gbàdúrà fẹ́ lómi? Sígbà tí odidi pásítọ̀ bá ń ṣe báyìí, kí lẹ wá expect káwọn ọmọ ìjọ ṣe? Pàápàá àwọn ọmọ ìjọ jẹ́ pé wọn ò kulẹ̀ rẹ́dí àti ka Bíbélì. Ṣé pẹ̀lú àwọn Gen Z tá à ń sọ ni olùdarí wa ń ṣe báyìí ṣe? Ṣé ni pé kò jọra wọn? Kì í ṣe nípa bá a ṣe mọ̀rọ̀ sọ, bá a ṣe mọ yẹ̀yẹ́ ṣe, àbí bá a ṣe gbajúmọ̀ tó. Iṣẹ́ ìràpadà Jésù ò ṣe nípa kọ́mẹ́dì. Iṣẹ́ ìràpadà yẹn túmọ̀ sí láti ọmọ ègbé lọ sí ọmọ Ọlọ́run, láti stọ́ọ̀pù ìwà tá a jogún bá, ìwà ọmọ burúkú, ìṣekúṣe, iṣẹ́ burúkú, iṣẹ́ èṣù. Ká kúrò nínú ìwà yẹn, ká lọ sínú ìwà mímọ́, ìwà ọmọ Ọlọ́run. Ìyẹn gangan ni iṣẹ́ ìràpadà. A rà wá padà kúrò nínú ohun tá a jogún bá, kúrò nínú nǹkan tá a bí wa sí ìlànà tí Ọlọ́run mú wá. Jésù ló mú ìlànà tuntun wá. Ó ní kò tíì ṣẹni tó lọ sí ìjọba ọ̀run bí kò ṣẹni tó wá láti ibẹ̀, òun nìkan dẹ̀ ló wá láti ibẹ̀, tó wá ṣàlàyé ọ̀nà tá a máa gbà débẹ̀, tó wá hu ìwà yẹn fún wa. Lẹ́yìn tó sọ ọ̀rọ̀ òtítọ́, tó sọ nípa ìjọba Ọlọ́run, tó ṣe iṣẹ́ ìwòsàn ti ara. Ó wá ṣe kí ni? Ó wá ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti lè ṣe ìwòsàn ti ẹ̀mí, láti lè sílọ̀pù iṣẹ́ ìràpadà yẹn. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Nígbà tó dẹ̀ fẹ́ ṣe iṣẹ́ yìí, the final work, tó fẹ́ lọ kú lórí igi àgbélébù, kì máa ṣe pẹ̀lú kọ́mẹ́dì. Nígbà tí ó ru àgbélébù ẹ̀, tí wọ́n ń nà, táwọn jagunjagun ń nà, táwọn sójà ń nà, tó ń lọ, tí ẹ̀jẹ̀ tú jáde lára ẹ̀, nígbà tó wá débi tá a ti kàn mọ́ igi káì, tí wọ́n gún ní ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́, omi àti ẹ̀jẹ̀ tú jáde. Ṣé ẹ rò pé kọ́mẹ́dì fíìmù ni? Ṣé ẹ rò pé kọ́mẹ́dì show ni? Ṣé ẹ rò pé ó ṣe show kí gbóyàn lè rẹ́rìn ni? Níjọ́ yẹn lọ́hùn, ṣé àárín ni àwọn ènìyàn rìn ni? Ìyẹn ni iṣẹ́ ìràpadà, torí láìsí ìtàjẹ̀sílẹ̀, ìràpadà tá a rí gbà lónìí, born again tá à ń sọ lónìí, ọmọ Ọlọ́run tá a jẹ́ lónìí, kò ní ṣeé ṣe. Ìgbà tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, tí Ọlọ́run rí ẹ̀jẹ̀ yẹn
la tú gbogbo àwọn òǹdè sílẹ̀, àwọn tó wà nínú ìgbèkùn, àwọn tí wọ́n ti kú sínú ẹ̀ṣẹ̀ la tú wọn sílẹ̀, wọ́n di ẹni rà padà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wá ṣí ọ̀run sílẹ̀, gbogbo ẹni tó bá sì ti gba Jésù yóò wà pẹ̀lú rẹ̀. Ìyẹn la bá fi mọ̀ wípé bíbá Ọlọ́run rìn, jíjẹ́ ọmọ Ọlọ́run, jíjẹ́ oníwàásù, jíjẹ́ ìríjú Ọlọ́run kì í ṣe pẹ̀lú ẹnu nìkan, kì í ṣe pẹ̀lú afẹ́ ayé, kì í ṣe pẹ̀lú gbogbo nǹkan tá à ń practice. Tọkàntọkàn, tẹ̀mítẹ̀mí, taratara, tinútinú lèèyàn fi ń ṣe. Ó dẹ̀ béèyàn ṣe ń hùwà, béèyàn ṣe ń gbé ìgbésẹ̀ láti jẹ́ ọmọ Ọlọ́run, láti jẹ́ ìríjú Ọlọ́run, láti jẹ́ oníwàásù, láti jẹ́ àwòkọ́ṣe àpẹẹrẹ rere. Tí ó bá ti sí ìyípadà nítòótọ́, real born again experience, tí ò dẹ̀ sí ìbámutísí ẹ̀mí, ẹni tí Ọlọ́run gbé inú ẹ̀, tí ẹ̀mí mọ́ gbé inú ẹ̀, tí ò bá ti sí as foundation, ìtẹ̀síwájú nínú tẹ̀mí kò lè já gaara, nítorí pé distraction pọ̀ nínú ayé tó máa fàyàn padà. So with this scenario, with this tàríyì and some other videos, ṣó bá iṣẹ́ Ọlọ́run mu? Ṣé ó bá ẹni tó yẹ kó máa wàásù kí Ọlọ́run gbé inú ẹ̀ máa wo àwọn ènìyàn sàn, ṣó bá mu? Ṣé òun gan gbé ìgbésí ayé yẹn? Kí n tó parí ẹ̀ ló máa ní ẹ má jọ́ọ̀jì, ọ̀rọ̀ má jọ́ọ̀jì kọ́ lélẹ̀, mi ò jọ́ọ̀jì, à ń ṣàlàyé ọ̀rọ̀ ni. Ìbá tí ara máa fèsì assignment ẹ̀ lọ jẹ́jẹ́lì, kó má mú ọ̀rọ̀ ń lọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì, ẹjọ́ kí ló fẹ́ sọ? Àpẹẹrẹ wo ló fi lélẹ̀ fún wọn? Ẹ fún ẹ̀gbọ́n ẹ̀ náà tó wá ń bá a jà, ẹ̀mí mímọ́ ni ò tí ì jiná nù yẹn náà ni, tẹ́mi mímọ́ bá jiná nù ẹ̀ tóun náà jiná dáadáa, àdúrà ló yẹ kó mọ fi ràn lọ́wọ́. Nígbà tó mọ̀ pé ipò tó wà kì í ṣe ipò ti ẹ̀mí tó dáa tòótọ́, tó sì fojú ẹ̀mí rí, ilé ẹ̀ kó wọnú àwẹ̀ àti àdúrà lọ, kó lọ jagbà lọ́wọ́ ọ̀nà tó ń tọ̀ yẹn. Kì í ṣe pé kí wọ́n máa grant interview, ẹ máa gbéra yín síta. Kí lẹ ń ran Sàtánì lọ́wọ́? Ìwà tẹ́rù yẹn ṣe lẹ fi àràràn bọ́ǹbù lọ́wọ́, inú Sàtánì máa dùn pé yẹ ẹ̀sìn ó ti mú wọn. Mo ń ṣe fídíò láti fi sọ fún ìwọ náà tó fẹ́ wọnú iṣẹ́ ìránṣẹ́. Iṣẹ́ ìránṣẹ́ wà fún afẹ́ o. Inú mi á dẹ̀dùn tóun náà tí àwọn tó kàn yìí tán bá rí. Granting interview to show that you are right is not godly. It's not godly. Ẹ lọ ka Bíbélì dáadáa. Ó ní ẹni tó bá dúró kó kíyè sára kó má bàa ṣubú. Kò sígbà tí Sàtánì ò lè já ìgbàlagbà lọ́wọ́ èèyàn. Ó ní nípa èso wọn la máa fi mọ̀ wọ́n. Èso wo ló ń so? Ìwà wo ló ń hù? Ṣé ó fògo fọlọ́run àbí òun pọnra ilé? Ẹ gbọ́, Jésù ń bọ̀, ọ̀rọ̀ rẹ̀ ìyèsí ni. Ó ní nígbà tí ó bá dé, a ó dàbí rẹ̀. Kó o tó lè dàbí rẹ̀, ó yẹ kó o ti máa jẹ oúnjẹ ẹ̀mí tó máa jẹ́ kó máa pòǹgbẹ fún un. Yóò farahàn fún àwọn tó bá ń retí rẹ̀. Ṣé òun retí rẹ̀? Ṣọmọ Ọlọ́run yẹn. Yẹra ẹ wò fúnra ara ẹni kó máa yẹra ẹ wò lóòrèkóòrè. Ó ní ká máa ronú pìwàdà nípa kíni? Nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kí ọ̀rọ̀ Ọlọ́run máa jẹ́ mírọ̀ wa, ó máa jẹ́ gáìdì wa, kì í ṣe nípa àwọn ènìyàn tó ń sọ wípé àwọn olórí yẹn kọ́ ló kú fún ẹ o, òun kọ́ ló ta ẹ̀jẹ̀ sílẹ̀ o. Ṣé ọ̀rọ̀ ẹnu ẹ, ìwà ẹ, ṣé ó bá nǹkan tí Jésù tó ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣé ó bá a mu? Rẹ̀mí Àyàdémọ́lá Báńgbọ́jẹ̀ ló ń sọ wípé kíyèsára, à á pàdé níjọba ọ̀run. Àtò ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn ọmọ mi wa Báńgbọ́jẹ̀ yìí, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin evangelist, ẹ̀yin wòlíì, ẹ̀yin àpọ́stélì, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká súnmọ́ bí ẹ̀yin náà bá wa dá sí. Ẹ gbọ́, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Wòlíì àgbà ò ní ẹ̀tọ́ láti ṣe iṣẹ́ ìránṣẹ́ lórí ìjọ gẹ́gẹ́ bí pásítọ̀ nítorí iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n fi ń ṣe iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn. Wòlíì àgbà adẹ́rìn pòṣónú pẹ̀lú iṣẹ́ pásítọ̀ lórí ìjọ. Ẹ gbọ́, ó takora wọn. Kí lẹ̀yin náà rí sí? Ẹ jẹ́ ká dìjọ kọ́ ẹ̀kọ́, ẹ já pàdé ní comment section. Ẹ ṣé, yóò dára fún wa. Ẹ bá wa láìkí fọ́nrán yìí o, kẹ́dẹ̀ bá wa share bákan náà. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.